ṣe tiẹ̀ títí ọjọ́ lọ oòrùn ràn rànràn ó ti rè bí àná lọ sùn. Ọjọ́ ṣe tiẹ̀ títí ọjọ́ ti lọ oòrùn tó ràn rànràn ìyẹn ti rè bí àná lọ sùn. Ayé dá jẹ́jẹ́jẹ́jẹ́. Òkùnkùn ṣubọ̀lẹ̀ o, ayé dá rọ́rọ́rọ́. Ènìyàn sùn, ẹranko sùn ọ́, ewé kò sùn, gbogbo ayé ló sùn ọ́. Ṣùgbọ́n kí nìkan ò sí lọ, òyìnbó ó ń dúpí, ó ń dúpí, ó ń dúpí, bí. Ṣùgbọ́n kí nìkan ò sùn ọ́, òyì lọ, òyìnbó ó ń dúpí, ó ń dúpí, ó ń dúpí, bí. Kò mà sí wọgbé tó ríran bí ọkàn, ó ń bọ́lọ́run sọ̀rọ̀, ó ríran lọ́sàn-án, ó dọ́lọ́run sọ̀rọ̀, ó ń ríran lóru. Kò mà sí wọgbé tó ríran bí ọkàn, ó ń bá mi sọ̀rọ̀, ó ń bá ọ sọ̀rọ̀, ohun gbogbo rí kedere fún ìwògbé ọkàn. Ìwọ kan oníwògbé o. Ìmọ̀lẹ̀ ayé. Ìgbàwọ̀ fi rí ọ̀rẹ́ àkànní. Máyé sùn, ènìyàn mi sùn, ọkàn mi ò sùn. Oyinla, oyiba, ọdún bí. Ọmọdé wòra rẹ̀ káwọn àgbàjà wòra wọn orí ẹ̀wọ̀ kí dókítà wòra rẹ̀ kí alájà wòra rẹ̀ kí ọkọ wòra rẹ̀ kí ìyàwó wòra rẹ̀ ẹ máa wò kedere o ẹ wo inú ọkàn wò torí ìwògbè lọ́kàn kí màmá wòra rẹ̀ kí bàbá wòra rẹ̀ ẹ wò ẹ máa wò kedere ẹ wo inú ọkàn wò torí ọkàn ní gbogbo káwọn agitators wòra wọn
káwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wòra wọn ẹ wo ẹ máa wo kedere o ẹ wo inú ọkàn o torí ọkàn ní gbogbo káwọn babaláwo wòra wọn o káwọn pásítọ̀ wòra wọn ẹ wò ó ẹ máa wo kedere o ẹ wo inú ọkàn yín o torí ọkàn ní gbogbo kẹ́yìn followers wòra yín o kẹ́yìn viewers wòra yín ẹ wò ó ẹ máa wo kedere ẹ wo inú ọkàn yín o torí ọkàn ní gbogbo. Ọdún ẹ kú yèdún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá mo kí yín nílé mo kí yín lájòlájò mo kí yín níbikíbi tí ẹ ti ń wò mí ẹ kú àárọ̀ ẹ kú ọ̀sán ẹ kú àṣálẹ́ níbikíbi tí ẹ ti ń wò mí káàkiri àgbáyé gẹ́gẹ́ bí àsìkò ibi tí ẹ bá wà mo kí yín o Ọmọlúkà ló kí yín lẹ́ẹ̀kan sí pé a kú ọdún o a kú yèdún ẹ̀mí wa tó ṣe léyìí á ṣọ̀pọ̀ ẹ̀ láyé kì í ṣe tọdún tó ń bọ̀ nìkan la máa ṣe a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin tí ẹ fi gbogbo gbà tẹ́ ẹ dúró ti Ọmọlúkà Great TV tẹ́ ẹ jẹ́ kójú tì mí tẹ́ ẹ jẹ́ ń sunkún tẹ́ ẹ jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo torí ẹ̀ ń ṣe Yorùbá Nation mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Olódùmarè lọ́ba tó ti gbogbo wa lẹ́yìn òun la látìlẹ́yìn yín òun la látìlẹ́yìn mi òun ló ń tì mí lẹ́yìn òun ló ń tì yín lẹ́yìn bó dẹ̀ ṣe ń tì wá lẹ́yìn náà kò ní tì wá lójú kò ní jójú ó tì wá o kò ní jọ́ta ó yọ̀ wá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo appreciate yín today is not the day for me to appreciate you all I'm going to that level ó kù díẹ̀ ó súnmọ́ and I want to say happy Christmas or Merry Christmas to every one of you pátápátá today is Boxing Day àwọn kan ò mọ̀ túmọ̀ Boxing Day yẹn wọn ò mọ̀ túmọ̀ Boxing Day wọ́n rò pé ọjọ́ tó máa ń gbá blow ní boxing gbàgbàgbà rárá ọjọ́ tí wàá fi nǹkan sínú box tí wàá gbé fúnyàn òun náà ń pè ní boxing ó lè jẹ́ owó ó lè jẹ́ mọ́tò tí wọ́n pé ò ní lè gbé mọ́tò sínú box kọ́kọ́rọ́ mọ́tò yẹn jù sínú box yẹn ráp ẹ̀ kó fún ẹnìkan kó fi tọrẹ fún bóyá mọ́tò tó lò mọ́ bóyá machine tó lò mọ́ bóyá ó kàn owó aṣọ ẹlòmíì gan lè ṣí ṣọ́ọ̀bù mo rẹ́ni tó ṣí ṣọ́ọ̀bù tó fi kọ́kọ́rọ́ box ṣọ́ọ̀bù tó ṣí ó fi kọ́kọ́rọ́ yẹn sínú àpótí ó dẹ̀ lọ gbé fún màmá yẹn ó ní màmá ẹ̀ gbà ìyá ò mọ̀ tún mọ́ ẹ oní màmá ẹ tẹ̀lé mi ó níbi tí mo ti fẹ́ fún yín ní ẹ̀bùn tèmi ìyá dẹ̀ tẹ̀lé débẹ̀ ó dẹ̀ ọ̀rá gbé kọ́kọ́rọ́ yẹn ó gbélé màmá lọ́wọ́ ní màmá this is gift ẹja nígbà tí ìyá já ìyá rí kọ́kọ́rọ́ wá kí ni kọ́kọ́rọ́ ẹ̀ dúró fún ọ màmá ẹ lọ fi ṣíbí ìwò tó bá ṣí ìyá dẹ̀ ṣí kọ́kọ́rọ́ ṣí ṣọ́ọ̀bù lẹ̀rù bá kún bẹ̀ ìyá ní kí ni eléyìí ẹ̀yin lẹ ní màmá ẹ̀bùn mi fún yín nìyẹn that is what God is demanding from you ẹnikẹ́ni tẹ́yin bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nì kejì rẹ̀ rántí rẹ̀ tọ́jú rẹ̀. I'm just explaining about the Boxing Day. Ọjọ́ ìfúnnilẹ́bùn ni kì í ṣe ọjọ́ tó ń ja blow kì í ṣe ọjọ́ tó ń gbá ẹ̀ṣẹ́ ọjọ́ tó ń fúnyàn ní ẹ̀bùn gift òun ni Boxing Day jẹ́. Now let me go straight to the matter of today. But kí n tó lè continue torí nǹkan tí mo fẹ́ sọ mo fẹ́ kí gbogbo wa jọ gbé yẹ̀wò ni o ẹ bá mi pín ètò yìí mo fẹ́ rí àwọn tó wà níbẹ̀ mo fẹ́ rí pé wọ́n wọ 100 kó tó di pé
mo continue. And they must hit 100 before I continue. Fatai Ogunmefun, God will continue to bless you. Mo mọ rírì iṣẹ́ tẹ́ ń ṣe fún mi. Mo mọ rírì àdúró tì yín. Ẹ ti jẹ́ mẹ́mbà wa, ó ti ṣe díẹ̀ wọ́n subscribe kúrò ń bẹ̀. Ẹ sì dúró gẹ́gẹ́ bí mẹ́mbà wa. Mo appreciate yín pé ẹ ṣe gan ni. Ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ da mẹ́mbà wa, ọdún tuntun la tún fẹ́ wọ̀ yìí o. Ẹ join kẹ́ da mẹ́mbà. Ẹ máa rí ibi tán kọ join sí. Tẹ́ bá ti wọ Ọmọlúkà Great TV, ẹ rí join. Just click on it. Kẹ́dẹ̀ enter necessary requirement tán bá béèrè ń bẹ̀. You automatically become our member. Ẹ ti di member wa nìyẹn. God will bless you. By the grace of God, ọdún tuntun, ohun tuntun ni. Tá bá máa wọ new year, there will be a special platform fún ẹ̀yin tẹ́ jẹ́ members wa, where there is going to be a special program or gift or some opportunity fún ẹ̀yin tẹ́ bá ti jẹ́ members wa pátápátá. Special ni. By January, I'm going to create that platform. Tí gbogbo yín máa wà pátápátá lágbára Ọlọ́run lógo Ọlọ́run. Ó yá ẹ bá mi ṣe ẹ jẹ́ kó wọ 100. Tá bá ti wọ 100, we are starting. I am telling you the purpose of my coming here today. Màá wá bẹ̀rẹ̀ sí ní explain ẹ fún yín one by one lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run lógo Ọlọ́run. Now, mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé àkùdédé àsìkò yìí. Tí o bá wà pẹ̀lú wa lórí fọ́nrán yìí lórí ètò, ẹ bá wa pín. Tó bá kàn wọ àmọ̀ kan ṣọdún o, everybody gbogbo àwọn èèyàn ló wà níbi tán ti ṣọdún, bọ̀ tí wọ́n bá ẹ̀yin díẹ̀ tẹ́ bá dúró ẹ rí dájú pé ẹ ṣí ẹ sí tó bá yẹ kẹ́ ẹ ṣí ẹ sí. Ọ̀rọ̀ yìí gbogbo wa ló bá wí, bẹ̀rẹ̀ látòrí Ọmọlúkà fúnra ẹ̀ tó lẹ́nu tó ń sọ̀rọ̀. Gbogbo wa pátá ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí ló bá wí pátápátá. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú dédé àsìkò. Ìbéèrè ni mo fẹ́ fi síwájú àwọn tí mo torí ẹ̀ wá lénìí. Ìdí tí mo dẹ̀ ṣe mú tọ́pìkì wá ni wípé mi ò fẹ́ ká gbé tí ò yẹ ká gbé wọ inú ọdún tuntun. Mi ò fẹ́ ká gbé wọ inú ọdún tuntun. Ọdún ipò ọjọ́ bíi 6 péré kó parí. Just 6 days and this 2022 will be over. Mo dẹ̀ jókòó mo ro àròjinlẹ̀. Ọmọlúkà ó ń jà takuntakun wípé kán kíran Yorùbá gba òmìnira. Kí wá ní tí ò tí ì jẹ́ kẹ́ ẹ rí òmìnira yẹn gbà? Ẹ̀mí kan kọ́kọ́ ń bá mi sọ̀rọ̀ l'Ọmọlúkà, ó ní ṣé mo rò pé orílẹ̀-èdè rọrùn láti gbà ni. Ó ní Ọmọlúkà ṣó o rò pé gáràjì lórílẹ̀-èdè tó fẹ́ gbà ni. Àbọ̀ mọ̀ yí pé ìmọ́lẹ̀ fún gbogbo adúláwọ̀ tí àwọn aláwọ̀ funfun ò fẹ́ kó tàn láyéláyé òun lẹ fẹ́ tú sílẹ̀. Ṣó o rò pé ó rọrùn bẹ́ẹ̀ yẹn ni? Ẹ̀mí yẹn wá sọ̀rọ̀ fún mi. Mo reason, mo ní òótọ́ ni kò rọrùn lóòótọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó yẹ ká máa súnmọ́. Ó yẹ ká tiẹ̀ débì kan. Ẹ̀mí yẹn tó wá sọ fún mi onílẹ̀. Ó ṣe consider àwọn nǹkan báyìí. Ní ti sísúnmọ́ ó yẹ kẹ́ ẹ súnmọ́ lóòótọ́. Ó yẹ kí ẹ ti máa rí àpẹẹrẹ lóòótọ́. Ṣùgbọ́n àwọn nǹkan báyìí ló fa ìdènà tó fi dàbẹ́ ni wípé kò sí in tó àsúnmọ́ bó ṣe yẹ ká súnmọ́ tó. Ọlọ́run á pọ́n gbogbo yín lé, ẹ máa bá mi pín bẹ́ẹ̀ yẹn. Kí wá láwọn nǹkan yẹn? Mo ti kọ́ lédè òyìnbó sínú topic gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, and I'm going to repeat it here. Discipline, plan, love, focus, yeah, unity. Àwọn nǹkan tí mo dárúkọ wọ̀nyí 1 2 3 4 5 nǹkan márùn-ún yìí la kùnà tẹ́ fi rí pé à ń jẹ̀rẹ̀kùrẹ̀kù níbi tá a wà lẹ́yìn. Whereas gbogbo wa la lọ́wọ́ ń bẹ, gbogbo wa la lọ́wọ́ sí. Bí Yorùbá nation ṣe dálé ni o, gbogbo wa la lọ́wọ́ sí. Ọmọlúkà lọ́wọ́ sí, bàbá Akintoye lọ́wọ́ sí, mọ́mí Onitiri lọ́wọ́ sí, gbogbo mídíà lọ́wọ́ sí. Bí Yorùbá nation ṣe dálé ni o, gbogbo wa la lọ́wọ́ sí. Gbogbo wa la contribute. Kí ló fa ìfàsẹ́yìn
ìdí tí mo ṣe ń sọ eléyìí ni pé I want us to turn a new leaf nínú ọdún tuntun tá a fẹ́ wọ̀ yìí. The year is running out. Ó lọ. Ẹ jẹ́ ká gbé ìgbé tuntun. We lack discipline. Oníkálukú kan ṣe lé tó wù ni. Oníkálukú kan sọ tó wù ni. Kò sí ọ̀wọ̀. Kò sí respect. Kò sí bọ̀wọ̀ fágbà. Respect ẹni tó wà ní ọ̀dọ̀ ọwọ́ tó wà tájọ wà nínú agitation. Respect ara wa. No self-respect. No respect for others. Oníkálukú kan rìn bó ṣe wù. Oníkálukú kan ṣe bó ṣe wù. The most educated people in the world. China lẹ́yìn rò pé ó kàwé jù lágbàáyé. Indian, according to Google, wọ́n ní Indian làwọn tó kàwé jù láyé. Bàbá ńlá irọ́ ni. Ẹ lọ ṣe findings yìí dáadáa, ẹ rí i pé àwọn ìran Yorùbá ló kàwé jù ní àgbáyé. There's no doubt about that. Eléyìí tẹ́mi mú wá tí mò ń sọ yìí, ó lè má jọ yín lójú, ó lè má tà lójú yín o. But mò ń sọ reality fún yín ni o. Ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀. Today is 26th day of December 2022. Go and write it down. No discipline. Àwọn tí a dáwọ́lé àwọn nǹkan tá a ṣe tó fa ìfàsẹ́yìn bá ọ̀rọ̀ Yorùbá nation bí tó ti ń jẹ̀rẹ̀ kúrẹ̀kú yìí nìyẹn o. Àwa fúnra wa la contribute gbogbo tí mo kà sílẹ̀ yìí pátápátá. No discipline. Everybody kan rìn bó ṣe wù. Everybody ṣáà hùwà tó wù. Kò tiẹ̀ sí pé ká tiẹ̀ caution ara wa ká dẹ̀ gbọ́. Oníkálukú kan rìn bó ṣe wù ni. But kíni kan ni mo wá fẹ́ kẹ́ understand. Tí a bá fail láti organize ara wa, láti ṣe tó tọ́, bá a ṣe máa jí rẹ̀kùrẹ̀kù ní tá ní àṣìbò tó yẹ ká àṣì. Number 1 ni mo ti mẹ́nu bà fún yín o. Discipline. Ẹ̀yin tẹ́ bá gbóyìnbó dáadáa kí ni Yorùbá ẹ̀? Ẹ jọ̀ọ́. Ìyẹn dúró. Tẹ́ bá wo bẹ̀ yẹn, second one ó ní plan. Ní discipline nínú ìrìn àjò yìí. Ìyẹn dúró bẹ́ẹ̀. Second one ni pé ṣáà ní plan. Nínú planning yẹn ni mo fi lè sọ pé structure or organization or are we organized? Is there any structure? Kí ni plan? The plan. Òyìnbó ní if you fail to plan, you plan to fail. A fẹ́ gba odindi orílẹ̀-èdè, which is going to be if not the third, it's going to be the fourth most populous nation in the whole Africa. Tí a bá dúró tán tá a dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa tán, a sì máa wà nípò kẹrin tá a bá sí ní kẹta. Ní orílẹ̀-èdè tó pọ̀ jù ní gbogbo Áfíríkà. Kò sí plan. Gbogbo ẹ̀ kàn rí yọ̀bọ̀yọ̀bọ̀. Kò sí proper planning, and that is why tó fi jẹ́ pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó ní láti máa ṣẹlẹ̀ sí gbogbo wa pátápátá. No hierarchy, no kí lẹ̀ ń pè structure. Gbogbo ẹ̀ rí múrumúru. Kí ni ẹ̀ṣọ́ Ọmọlúkà ló fẹ́ ṣe planning, kí Ọmọlúkà ló fẹ́ ṣe structure, because
I am not in the leadership position. I'm a follower. Mo dẹ̀ ń ṣe iṣẹ́ followers mi pẹ̀lú ọkàn kan mi tí mo fi ń ṣe, which I will continue to be doing. Tẹ́ ẹ bá wo nǹkan méjèèjì tí mo ti fi ṣáájú yẹn, discipline and planning. Àfi tá a bá tanra wa jẹ nínú ìjàngbara yìí la fi máa sọ yìí pé a ní méjèèjì yẹn. We don't. A ní. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó wù láti mú ọkàn ẹ̀ pé kí Yorùbá dúró. Ṣùgbọ́n òye in tó lè ṣe. Tó lè ṣe tó fi ìpò yẹ kóun ṣe ni pé tó bá pe rálì kóun jáde kóun sábà wọn ṣe rálì kan dẹ̀ rí òun pé òun ṣe rálì. In tó lè ṣe nìyẹn. A lè blame ẹ̀. A lè blame ẹ̀. Because ibi tó yé mọ́ ló ṣe mọ́ yẹn. Ibi tó bá yọ ọmọ lúkàmọ́ náà la ṣe mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé discipline wà, tí structure tó dáa wà, ibi tó fẹ́ ṣe yẹn, wàá ṣe lọ́nà tó tọ́, lọ́nà tó yẹ. Bí àwọn tó bá bọ́n ṣe ń ṣe, ìwọ náà ṣe tiẹ̀ náà lọ́nà tó tọ́, lọ́nà tó yẹ. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ, mo ti sọ méjì fún yín àwọn nǹkan tó fà á, and the reason tí mo ṣe gbé ọ̀rọ̀ yìí wá ò ju pé we are approaching a new year and I want it to be new year, new system. Number 3 is love. Nínú ìjàngbara yìí, ǹjẹ́ a nífẹ̀ẹ́? Ǹjẹ́ ìfẹ́ tiẹ̀ wà láàrin wa? Ǹjẹ́ inú kan la fi ń bára wa rìn? Ìwé Kọ́ríńtì kínní orí 13 bẹ̀rẹ̀ látẹsẹ̀ ìkíní. Ìfẹ́, ó ní bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè, bí mo tilẹ̀ ń jà fitafita, bí mo tilẹ̀ ń pariwo fún orílẹ̀-èdè mi, bí mo ń jà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí orílẹ̀-èdè mi, ṣùgbọ́n tí èmi kò bá ní ìfẹ́, ó ní mo dàbí idẹ tí ń dún tàbí kí n báàlì olóńgbòrò. A sọ ìfẹ́ nù nínú ìrìn àjò Yorùbá nation. Ẹ̀dẹ̀ lérò ìpalẹ achieve ẹ̀. Gbogbo nǹkan márààrún òpó tó yẹ kó gbé orílẹ̀-èdè dúró, òun ni márààrún tí mo sọ fún yín. Má pè yín padà. Òpó márùn tó yẹ kó gbé wa dúró, márààrún la sọnù. Love, ìfẹ́. Ǹjẹ́ Ọmọlúkà ǹjọ́ nífẹ̀ẹ́ bàbá Èkìtì? Ǹjọ́ rí bàbá Èkìtì? Ǹjọ́ rí bùkátà? Ǹjọ́ rí wàhálà? Ǹjọ́ rí ìdààmú ẹ̀ gẹ́gẹ́ bíi tiẹ̀? Olórin kan ní, if you don't love your neighbor, then you don't love God. That is, love is very, very important in the presence of God. Ọlọ́run ó nífẹ̀ẹ́ tán pè ní ìfẹ́. Ọlọ́run mọ rírì ìfẹ́. If you don't love your neighbor, then you don't love God. Some people will pretend as if they are Christian. On Sunday, you will see them in the church, see them preaching here and there, and they don't love their neighbor. If you don't love your neighbor, then you don't love God. And if that is the truth,
it means pé inú Ọlọ́run dùn sí tán pè ní ìfẹ́. Kí ló dé tẹ́ jẹ́ ká fi ìfẹ́ ká fi pinlẹ̀ orílẹ̀-èdè kan la fẹ́ ṣe? We lost. We doesn't have ìfẹ́ láàrin wa. There is no love. Bóyá kò gba tẹ̀yìn kẹ́lẹ́kẹ́lẹ́ kò gbọ́ pé Omíyalé ó ti rojọ́ Ọmọlúkà. Wà á dẹ̀ wá síwájú mi, wà á dẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ dídùn. Ọmọlúkà ti gba tẹ̀yìn, ó ti rojọ́ Sugar Boy. Wà á dẹ̀ gba síwájú ẹ̀ máa sọ̀rọ̀ dídùn. Ìfẹ́. Wọ́n ní ìfẹ́ a máa mú sùúrù. Kò sí nǹkan tí ẹnikẹ́ni bá ṣe sí ẹ tó o bá ní ìfẹ́ wà á pamọ́ra. Amọ̀pẹ́ ẹran ara kò ní ṣaláìṣe ìṣe ẹran ara bọ̀ síbẹ̀. Ìfẹ́ tó o ní sí ìran Yorùbá àti ìfẹ́ tó o ní sọ́mọlàkejì ẹ kò sí nǹkan tó bá ṣe wà á ro ìfẹ́ tó o ní sí Yorùbá. Tó o bá ro ìfẹ́ tó o ní sọ́mọlàkejì ẹ wà á mú mọ́ra. Ìfẹ́ kì í ṣe tara ẹnìkan. Ìfẹ́ kì í ro búburú. Ìfẹ́ kì í ṣẹ̀tàn. Do we have love in this agitation? That is the number 3. Discipline. We lack it. Plan. There is no plan. Love. Lost. And I will proceed to the 4th in the list, which is unity. Kí ni unity? Mi ìgbóyìnbó dáadáa, èyí tẹ́ ẹ gbóyìnbó ẹ mọ ìtumọ̀ ẹ̀. Unity, ìṣọ̀kan. Ìṣọ̀kan. A fẹ́ rìn ìrìn àjò. Kò sí ìṣọ̀kan láàrin wa. Ìdàrúdàpọ̀. Ìyapa. Pínpín. Èmi ni ti Paul. Èmi ni t'Apollo. Ẹ̀dẹ̀ lórí ìpamọ́ níbi lọ. Tí ìṣọ̀kan ò bá sí láàrin àwọn ọmọ Ísírẹ́lì, wọn ò ní délẹ̀ ìlérí. Ìgbà tí wọ́n dìde ogun síra wọn, tí wọ́n dìde ọ̀tẹ̀, tí ìṣọ̀kan sọnù, ìrìn àjò tó yẹ kán rìn for 40 days. Bíbélì sọ fún wa pé ó di 40 ọdún, up to 40 years wọ́n fi rìn. To an extent tó jẹ́ pé wọ́n mú Mósè ṣe Ọlọ́run. Débi tí Ọlọ́run fi yé Mósè pé Mósè o ò ní rí ilẹ̀ ìlérí, o ò ní débẹ̀. N ò wá ṣàánú ẹ̀ wá jẹ́ kó orí torí wàhálà tó ṣe, bọ́ o ò ní tẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì ló mú Mósè ṣe ọ̀tẹ̀. Àwọn kan kóra wọn jọ, wọ́n ní ṣé Mósè nìkan ló yẹ kó Ọlọ́run máa bá sọ̀rọ̀ ni? Ṣé òun nìkan ló tọ́ sí ni? Ṣé àwa gan Ọlọ́run ò lè bá wa sọ̀rọ̀ ni? Ọlọ́run ló dẹ̀ mọ bó ṣe ń ṣọlá ẹ̀. Òun ló mọ ohun tó fẹ́. We can challenge God. Ìṣọ̀kan. Wọ́n di ọ̀tẹ̀, wọ́n ṣe gbogbo ẹ̀. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Ẹ̀tẹ́, ìyà ló fi jẹ àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn tí ò ṣẹ̀, wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Nígbà tí Mósè fìbínú sọ fọ́lọ́run pé Ọlọ́run ò jẹ́ káwọn ilé ìkúkú tẹ́nìkan ò kú rí. Wọ́n nílẹ̀ lanu, ó gbé wọn mì. Wọn ò ní sọ fún yín bóyá àwọn mẹ́ta yẹn nìkan nílẹ̀ gbé mì, which is Kórà, Dátánì àti Àbíràhámù. But there is assurance pé àwọn tí ò tiẹ̀ wá mọ̀ nípa ìgan wọn jẹ nínú ìyà ẹ̀ṣẹ̀ yẹn. Ìyẹn ni wípé ibi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà ẹ̀ṣẹ̀, olódodo gan a máa pín bẹ̀. Ìjìyà àìní ìrẹ́pọ̀, àìní àjọṣepọ̀ tó dánmọ́rán, òun ló fìyà yẹn jẹ àwọn ọmọ Ísírẹ́lì lọ́jọ́ náà lọ. Ó dẹ̀ bí ìyà ń jẹ wá lénìí nílẹ̀ Yorùbá. A fẹ́ gba orílẹ̀-èdè, kò sí ìṣọ̀kan láàrin wa. Ẹ gbọ́ pé àwọn tó wà níbí nǹkan báyìí ni wọ́n sọ. By the time tó bá máa sọ tí wọn, àwọn tó wà sàlẹ̀ bí ti debunk wá sọ pé rárá kò rí bẹ́ẹ̀, báyìí ló ṣe fẹ́ rí. Disunity. Ẹnìkan ń bèrè ó ní kí ló fa disunity. Gbogbo ohun tí mo sọ síwájú yìí náà ló fa disunity. Gbogbo ẹ̀ ló fà á tí ò fi sí ìṣọ̀kan. Tá a fi ní
ìmọ̀ kan ṣoṣo tá a lè fi ìmọ̀ kan, ohun kan, ọkàn kan ká fi ṣe ohun tó yẹ ká ṣe ká lè gba orílẹ̀-èdè tó yẹ ká gbà. Now listen, mo máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà. Wípé kò sí kankan tá a ní àwa tá à ń jà fún ìran Yorùbá yìí. We don't have anything. The only thing we have, the only weapon tá a ní tó yẹ ká fi ja ìjà yìí, òun ni unity wa. Very great weapon. Kéde bí ìdí ẹni bá sọ ní máa bá lẹ́nu bí, ìdí bí bá sọ ní máa bá lọ́dọ̀ sí, ìdí sí bá sọ ní bá lọ́dọ̀ dí, ìdí gbogbo wọn bá jọ sọ náà jọ sọ. N tó ń pè ní unity nìyẹn. France gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, historically àwọn mọ́kànlá ló gba orílẹ̀-èdè France, ló ja ìjà òmìnira orílẹ̀-èdè France náà gbà. Gbogbo àwọn mọ́kànlá yẹn, gbogbo wọn náà ní àwọn ọmọlẹ́yìn tiwọn lọ́tọ̀. The first, second, third to 11th, gbogbo wọn náà ní ọmọlẹ́yìn tiwọn lọ́tọ̀ọ̀tọ̀. But àwọn mọ́kànlá yẹn á jọ jókòó sí round table, wọ́n á jọ sọ̀rọ̀, wọ́n á jọ conclude. Ìta bá ti jọ sọ eléyìí tó bá ṣe gbé jáde, wọ́n á gbé, wọ́n á sọ fún ọmọlẹ́yìn wọn pé ẹ̀yin ọmọlẹ́yìn wa, ìta tún conclude sí rèé o. Iná làwọn ọmọlẹ́yìn máa gbọ́. Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí revolution fi ṣẹlẹ̀ tó fi gba orílẹ̀-èdè France. Look at that France today. France is in number 5 in the whole world. Economically, powerfully, everything, kali. Go to France. France is in number 5. The most powerful, this, that. This very France. Tí ẹ̀yin Nàìjíríà, ilẹ̀ Yorùbá, tá a ti develop, tá a ti advance, tá a ti lajú jù wọ́n lọ. Nígbà táwọn gan ti rákò, wọ́n rá bàbà. Yorùbá as a region nínú Nàìjíríà, tí àwa fúnra wa ti advance, tá a ti ń ṣe, tá a ti ń dá nǹkan ṣe, tí France ò tí ì lẹ́mìí àti ṣe. Now look at us. Tó bá ṣe pé ìmọ̀ wọn ò ṣọ̀kan, àwọn mọ́kànlá tá à ń sọ tí ìmọ̀ wọn ò bá ṣọ̀kan, ẹ jọ̀ọ́, ṣé wọ́n á lè achieve tí wọ́n á achieve lẹ́nu? If there is no unity between them. Káwọn ọmọlẹ́yìn wọn wá jáde kí gbogbo wọn máa kọlura Igboho. France will never be where they are today. Kì í ṣe France nìkan lórílẹ̀-èdè tó wà ní Europe now. Àìmọye orílẹ̀-èdè tó wà ní Europe tó tún pa powerful. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni ti kán láwùjọ òkúta. Òun lọ̀rọ̀ France jẹ́. And go to Asia continent. Kẹ́ lọ gbọ́ history Japan. Àwọn mẹ́jọ ló gba Japan. Mẹ́jọ. 8. Yes. 8 ló gba Japan. Mẹ́jọ. Ẹ pé Japan kẹ́ bèrè, ẹni tó bá mọ history wọn ẹ lọ kà á. Mẹ́jọ ló jà fún orílẹ̀-èdè tó ń pè ní Japan lẹ́ni. Tá a bá ń sọ orílẹ̀-èdè tó wà tó jẹ́ number 1 in terms of technology and science, Japan ni wọ́n yẹ̀ wò. Níbi tí America ní agbára dé, America ń bẹ̀rù Japan ni. When we are talking of technology, wọ́n bẹ̀rù Japan. Try to understand. Ẹ lọ ṣiṣẹ́ ṣe ìwádìí kẹ́ mọ̀ the importance of unity in a struggle. In a struggle like this, ẹ lọ wádìí jìnlẹ̀jìnlẹ̀ kẹ́ mọ̀ the kókó, the importance. Ìwúlò ìtànpè ní unity. Ẹ mọ̀ rírì ẹ̀ nínú ìrìn àjò ìjàngbara. We lack discipline. There is no plan. Love, what is son? And to need unity.
Oníkálukú kan ṣe bó ṣe wù. And you expect to receive a result. Má jẹ́ kí n parọ́ fún ẹ, kò ní sí result. And mind you, gbogbo wa la contribute o, including myself. Gbogbo wa la lọ́wọ́ sí. Àwa media, ọ̀rọ̀ tí ò yẹ ká sọ, gbogbo wa la gbé sórí afẹ́fẹ́. Wà fẹ́ kán rí ẹ, wà fẹ́ kó lérò, káwọn èèyàn wọ̀ tiẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé nǹkan torí ẹ̀ wá sínú Yorùbá nation nìyẹn. I want people to see me. Mo fẹ́ kán mọ̀ pé mo lérò lẹ́yìn. Mo fẹ́ powó. Kò tẹ̀ sí regulation kankan. Kò sí discipline. Kò sí anything tí wọ́n tiẹ̀ lè fi kọ́ṣọ́ ara ẹ pé no Yorùbá first. Kò sí. Oníkálukú ṣáà ń dára tó wù. Result yẹn rèé o. This is the result. Eléyìí tó parí ẹ̀. Tẹ́ ẹ bá wò ó, òun ni focus. Focus. Ṣáà ti lose focus. Why tá fi ní lose focus? When there is no discipline, no plan, no love, no unity, automatically you will lose focus. And lose focus now. Kàkà kẹ́ máa sọ̀rọ̀ Yorùbá nation. Èní ẹjọ́ ọ̀la ìjà lẹ máa fi tò. Kàkà kẹ́ jùkú kí plan máa lọ. Ní rántí when you fail to plan, you plan to fail. Kàkà kẹ́ dojúkọ ọ̀rọ̀ Yorùbá nation kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa create àwọn lobbyist, àwọn tá máa bá yín lobby, tá máa bá yín bá wọn tó yẹ kán bá sọ̀rọ̀, tá máa bá wọn sọ̀rọ̀ kí iṣẹ́ máa lọ lákọ̀ọ́lákọ̀ kí plan wà. Kàkà bẹ́ẹ̀ ẹjọ́ lágbájá ṣẹ̀mí ó ṣèdí bẹ̀m̀bẹ̀ ẹ̀rẹ̀kẹ́ ẹ̀ jábọ́ sísàlẹ̀ mo mọ ibi tí ìyá ẹ̀ ti ń ta tòmátò, mo mọ ibi tí bàbá ẹ̀ ti ń ta irú ẹ̀yàn wá sọ̀rọ̀ sí mi, ìyẹn la máa wá sọ lórí afẹ́fẹ́. Ṣérú ẹnìyàn ṣe fókọ̀sì wà? Kò lè sí fókọ̀sì. Wọ́n ti lose focus. Kàkà kó concentrate sí tó yẹ kó ṣe. Ẹ jáde, ẹ ṣe research, ẹ rìn, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ jẹ́ media. Tẹ́ ẹ bá lè rìn, tẹ́ ẹ lè wá sí Nàìjíríà. Ẹ ní àwọn tẹ́ máa rán kán bá yín jáde kán ṣe research. Kán fún yín kẹ́ rí fi sọ̀rọ̀, kẹ́ fi ṣí àwọn ọmọ Yorùbá létí. Kàkà bẹ́ẹ̀ oníkálukú ṣe tó wù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí tẹ́ rò pé wọ́n jọ̀tá yín níta, wọn ò kì í ṣe ọ̀tá ìran Yorùbá. Problem kan ni wípé òye reason tí Yorùbá fi gbọ́dọ̀ dá dúró kò yé wọn. And you as an orator, as a media person, you are in the best position to enlighten them. You are in the best position láti ṣe àlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́, láti expatiate the reason, the importance of our self-determination. You are in the best position to let them know. But ẹ̀yin yẹn gangan kàkà kẹ́ ẹ ṣe ẹ ti lose focus, ìjàlẹ̀ ń treat lójoojúmọ́. Ọ̀la lágbájá ò dáa tàmẹ̀dù òṣùwọ̀n. Èní máa fún ẹ jẹ́ wòtòwòtò. Are you contributing to the development of that Yoruba nation, or you are destroying it? Ẹ mọ̀ mi, tó bá fi lé tọmọ lúkàdé rẹ̀ jà ti bẹ́ ní bọ́dìjà. I am here because mo ní àròjinlẹ̀ tó yẹ kí ìran Yorùbá dúró. That is why the little tí mo fi pé ó yẹ kí n ṣe ni mò ń ṣe. Tó yẹ kí n ṣe ni mò ń ṣe. Mi ò lè ṣe ju agbára mi lọ. That is why tọ́pọ̀lọpọ̀ yín you believe Ọmọlúkà àwọn bí ó dúró sí kò ṣe kò sọ. Mi ò pledge allegiance for anybody. Bàbá Akintoye ń wo fídíò mi níwọ̀n ìgbà tó bá ti ráyè wò. Bí bàbá ò dẹ̀ ráyè,
ara àwọn tá a sọ fún wọn gbogbo ìgbà ni mò ń tẹnu mọ́, mi ò lọ ọ̀dọ̀ bàbá kí n pledge allegiance fún bàbá rí pé bàbá mi mo gbà fún yín o, ẹ̀yin lolórí mi, ẹ̀yin ni mo fẹ́ máa tẹ̀lé. Mi ò dánwò rí. Olóyè Sunday ọmọ Adéyẹmọ lọ́jọ́ tí mo ti ń lọ ọ̀dọ̀ ẹ̀, mi ò dánwò rí, mi ò dẹ̀ dọ́dọ̀ ẹ̀. He's alive. Mi ò dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún màmá Onítìrí pé ẹ̀yin ni mo gbà fún, mò ń tẹ̀lé yín o. Rárá o. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé mi ò torí tí wọ́n wá ṣe Yorùbá nation. Kì í dẹ̀ ṣe àwọn ló pè mí pé máa bọ̀ nú Yorùbá nation. Rárá. Ṣùgbọ́n mo ń ṣe Yorùbá nation. Mo dẹ̀ rí wọn gẹ́gẹ́ bí adarí. Ọlọ́run ló yan adarí, kì í ṣe èèyàn. Mo dẹ̀ gbà fún gbogbo wọn pátápátá. Mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan, I am a messenger. I am a messenger. Bí ìyá Onítìrí bá pè mí tó bá rán mi, màá lọ. Tó bá ti jẹ́ tó máa mú ìdàgbàsókè bá ìran Yorùbá, Ọmọlúkà máa jẹ ní o. Bí bàbá Akintoye bá sọ pé Ọmọlúkà dìde bá mi ṣe nǹkan báyìí, tó bá ti jẹ́ nǹkan tó máa mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá ìran Yorùbá, máa jẹ ní o. Bọ́dẹ̀ jẹ́ olóyè náà, the same. Torí pé kí ni Yorùbá nation ni mo wà fún, mi ì sí fún followers. I am not playing politics in this Yorùbá nation. Mi wá play òṣèlú lágbájá ni mo mọ̀ támẹ̀dù ni mo fẹ́ tẹ̀lé rárá. Àwa ṣe APC àbí PDP nínú Yorùbá nation. Ìjà tá à ń jà, ìkànjọ ní gbogbo wa pátá, as far as I'm concerned. Tó jẹ́ pé gbogbo wa yẹn Yorùbá là ń dárúkọ, Yorùbá là ń sọ. Tá a bá ti lùsì gbogbo mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ ṣáájú, there is no magic tá a fi lè wà focused. Ẹ má jà tanra wa jẹ. Mi ò pledge allegiance before anybody. I pledge my loyalty for Yorùbá. Kò sí ìkankan nínú àwọn aṣáájú wa tí mo gbà fún wọ̀nyí, tí mo dẹ̀ ń bẹ Ọlọ́run pé k'Ọlọ́run lọ́ra ẹ̀mí gbogbo wọn fún mi. Bàbá Akintoye ni o, Olóyè ọmọ Adéyẹmọ àti màmá wa Onítìrí, kò sí nínú wọn tí mi ò gbà fún. K'Ọlọ́run kó lọ́ra ẹ̀mí gbogbo wọn. Kò sínú wọn tó bá pè tí mi ò jẹ́. Mo sọ gbogbo àwọn tí mo sọ sílẹ̀ yìí kí àtúnṣe bá lè wà because of the next year. Ọdún tá à ń wò yìí. Ọdún tá a fẹ́ wọ̀ yìí. A gbọ́dọ̀ ṣe gbogbo àtúnṣe tó bá yẹ ká ṣe. Torí pé kí ni Yorùbá nation is a must. Iṣẹ́ Ọlọ́run ni. Dandan ni, kò sí tó gbọ́dọ̀ yẹ. Kò sí kan tó gbọ́dọ̀ yẹ. Àgbà tí Ọlọ́run bá ṣílẹ̀kùn, kò tí ì sẹ́ni tó lè tì. Tí Ọlọ́run bá dẹ̀ tilẹ̀kùn, kò tí ì sẹ́ni tó lè ṣí. I so much support you, Sonky. I so much support you. Ẹ wo topic mi. Lack of discipline, plan, love, unity and focus tarry the actualization of Yoruba nation. Òun ló fa ìfàsẹ́yìn bá. Nígbà tí division bá wà, tẹ́ni bá sọ pé báyìí ni ká ṣe rìn, ẹni á ní rárá ní kò rí bẹ́ẹ̀, á ní báyìí ni kán ṣe rìn. Lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo ṣe ń dárúkọ ẹnìkan kọ́ Ọmọlúkà ò lè tẹ̀lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ACKPKPK or whatever you call yourself, I don't know. Ọmọlúkà ò lè tẹ̀lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta, kò possible now. Olórí kan ló gbọ́dọ̀ wà. O ṣé, thank you so much. O lè sọ bẹ́ẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ń gbọ́ mi, tí wọ́n bá dẹ̀ gbọ́ mi, wọ́n á rẹ́ni tá gbọ́ tá sọ fún wọn.
táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá discover pé Ọmọlúkà yìí ó ṣekúṣẹyẹ ni kò ṣe é tẹ̀lé, ignore me, none of you should ẹ má contact mi rárá, ẹ fi mí lẹ̀ rárá, pọ́nbélé mi kì í ṣe dandan. Kí ni mí ta ni mo jẹ́? Ṣé mo kọjá Ondo State tí mo jòkó sí ni? You ignore me and let me be. Màá wá máa ṣe Yorùbá yẹn, màá máa enlighten àwọn èèyàn bí mo bá ṣe lè ṣe. Ẹni tó bá wù kó wá gbọ́, ẹni tó bá wù kó má wá. We stop playing. Ẹni tó bá wù kó gbọ́, ẹni tó bá wù kó má wọ, ẹ má bá lọ. Eléyìí tèmi bá lè ṣe, màá máa ṣe. From my own end, màá máa ṣe. Ọlọ́run ló ń sọ ẹ̀san fún ẹ̀dá. Ọlọ́run lásán iṣẹ́ mi fún mi. Mi ìfẹ́ kẹ́nìbọ̀dì rí ní tí mò ń ṣe. That is why tí mo fi reduce gbogbo visitation mi. Tẹ́lẹ̀ ẹ mọ̀ náà, tí n bá débí màá ṣe fídíò, tí n bá dọ̀hún màá ṣe fídíò. Reason tí mo ṣe reduce gbogbo ẹ̀ currently nìyẹn. It is God that will reward me, not anybody. Kì í ṣe ènìyàn. Ọlọ́run lásán mi lẹ́san. And the little tí mò ń ṣe, àwọn kan ṣe báyìí wọ́n ń wọ Ọmọlúkà. Tẹ́mi ò dẹ̀ mọ̀ bóyá wọ́n ń wò mí tàbí wọ́n ń wò mí. Ọjọ́ wá dé, àwọn ìlà wa sọ̀rọ̀ wá ní rárá Ọmọlúkà ń ṣe èèyàn bẹ́ẹ̀. Bó ṣe jẹ́rìí, bó ṣe jẹ́rìí. Ọlọ́run ni kì í ṣe èèyàn. So I am not here for anybody. At the same time, I am here for everybody. For everybody. To cut the whole story short, Olu, God will bless you. Do your best and leave the rest. Well, of course, yes. But what if your best is unacceptable? Ọlọ́run pọ́n yín lẹ́jà, yín tẹ́ ẹ encourage bí mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń bú mi náà, àmọ̀ràn lẹ fún mi, ó yé mi dáadáa. So that is why I didn't respond to all your mockery since. I don't need to respond because nínú tẹ́ ẹ sọ náà máa ń wù dáadáa, máa ń mú tèmi lò. But mind you, I belong to nobody. I belong to everybody in Yoruba land. Kì í ṣe Nàìjíríà o. Mo yá ọ̀rọ̀ yẹn lò látọ̀dọ̀ búbú. 2022 is packing. 2022 is packing. Àtọ̀tún àtòsì ẹ̀yin méjèèjì lẹ sọ fún wa pé a máa gba Yorùbá nation lọ́dún yìí o. Wọ́n bá dẹ̀ sọ pé èèyàn gba orílẹ̀-èdè ẹ̀, ó yé mi ò mo mọ̀ o. Orí àsíá yẹn gbọ́dọ̀ máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní gbogbo bọ́dà, ní gbogbo station, ní gbogbo police, ní gbogbo iléeṣẹ́. Orí a máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́, kò ní sí orí ọ̀fẹ́ fọlọ́pàá mọ́ tó jẹ́ ti Nàìjíríà, kò ní sí gbogbo ẹ̀. So ó yé mi o. Bàbá promise wa, màmá náà promise, but kò sáwọn méjèèjì tó lè achieve ẹ lè achieve ẹ má tọ́ra yín jẹ. Kì í ṣe pé tí máa ń ṣe pé èmi ara mi gan ni mò ń ṣe fún. Kì í ṣe pé ẹ̀yin méjèèjì ẹ lè kó possible. Ọlọ́run lóhun ò ń gbébi tí ìdàrúdàpọ̀ bá wà. Ìṣọ̀kan làwọn ọmọ Ísírẹ́lì fi wó odi Jẹ́ríkò lulẹ̀. Wọ́n ní gbogbo wọn fi ohùn ṣọ̀kan. Ìṣọ̀kan náà fi lè rí odi Jẹ́ríkò wó. Kò possible. But èmi o, àwọn míì lè fẹ́ sọ yín lókùúta torí pé ẹ rí gbà fún wọn lọ́dún yìí o. Ṣùgbọ́n èmi tọ́lọ́run dá lọ́nà ọ̀tọ̀, mo ronú mi jinlẹ̀, mo understand wípé kò rọrùn. And I will never for that blame you. Torí pé jẹ́ kó achieve ẹ̀ lọ́dún yìí. So therefore, mo gbọ́dọ̀ yọgi, yọpẹ̀, yọ̀bọ̀n, tìyín. Rárá kò possible. Àwọn tí òye ni wọn ò mọ tán pè lórílẹ̀-èdè. Gáràjì lẹ́rù kan fẹ́ gbà ní. À ń sọ̀rọ̀ the fourth largest orílẹ̀-èdè ní Áfíríkà.
ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ẹ dẹ̀ rò pé in tó rọrùn ni. Bóyá lẹ mọ oyè àwọn orílẹ̀-èdè ńláńlá tó wà lágbàáyé tó dìde ogun sí ìran Yorùbá pé láyé àwọn onígbà kí Nàìjíríà pín. Láyé bàbàdà nítorí tí wọ́n rí ní ilẹ̀ Yorùbá, nítorí àǹfààní tí wọ́n rí gbà ní ilẹ̀ Yorùbá tí wọ́n ní láyé kò ní ṣeé ṣe. Mi ò sọ pé understand. Òun ló ṣe ń dùn mí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kó máa ṣe gbogbo àwọn àlàyé wọ̀nyí wọn ò ní jẹ́ sọ ọ́ kàkà bẹ́ẹ̀ ìjà mi. Ìjà mi. Thank you ACKP. Kì í ṣe wípé a lè achieve ẹ̀ lọ́dún yìí. Ṣùgbọ́n tó bá yẹ pa bẹ́ẹ̀ achieve ẹ̀ lọ́dún yìí ni ó yẹ ká ní discipline, ká ní plan tó dáa, ká dẹ̀ ní love kó wà láàrin wa, ká ní unity tó strong dáadáa, ká wá wà focused. Tó bá yẹ pa ti ní gbogbo wọ̀nyẹn láti bẹ̀rẹ̀ ni a máa achieve ẹ̀. Nítorí ìyẹn ni mo ṣe ń sọ báyìí against bàbá wọ ọdún tuntun. Ó bà ní kò bàjẹ́. Bàbá wa Professor Banji Akintoye, thank God, àwọn tó ń pariwo ẹ ti retire, ẹ ti sọ pé ẹ ṣe rárá, ẹ sọ bẹ́ẹ̀. I called you and you said you didn't say that. Ó bà ní bàbá kò bàjẹ́. Màmá wa Onitiri Aya Abíọ́lá, ó bà ní kò bàjẹ́. Àtúnṣe sì lè wà. Ẹ create hierarchy tó dáa, ẹ create structure tó níláárí. 2023 kábọ̀ yìí pé yes, something tangible is coming. Ìpìlẹ̀ tẹ́ ẹ bá fi lélẹ̀, kò sí mídíà tán bá bí dáa tó máa yẹ kúrò níbẹ̀. Tó bá gbìyànjú ẹ̀hún kọ́mọ̀ ìpò òun ti ègún ni, then àti ẹ̀ ní kí tó sọ̀rọ̀ ègún àfàyà ẹ̀ ni. We will fire that media. Ìtẹ́ ẹ bá fẹ́ ká sọ la máa sọ. Ìtẹ́ ẹ bá fẹ́ ká rí la máa rí. I'm not teaching you a leadership role because you are a leader. But I am just giving this as an advice. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má tọrọ ayé jẹ tẹ́ bá sọ pé fẹ́ gba Yorùbá lọ́dún yìí. 6 days to go. Ẹ má yọra yín lẹ́nu. Ẹ má disturb ara yín. Tó bá ń tọ́ ẹ ò lè tọ́ èmi o. Never. Èmi Ọmọlúkà. Láyé mi ò sí lára wọn tán. Mo understand dáadáa. Nǹkan pẹ̀lú orílẹ̀-èdè. Mama Onitiri, either you have declared, so you are expecting reclaiming or whatever you call it. Mama, it's still declaration. Reclaiming yẹn kà mọ́ òyìnbó wá ni. Proclamation. Anybody can use any language. Everything is declaration of our nation. Declaration to the whole world that we are no longer in Nigeria. Declaration is declaration, Mama. When you as reclaiming. Táwọn kan pariwo tàbí tẹ́ ẹ sọ jáde fún wọn tí wọ́n ń sọ. Mama, kí ni reclaiming yẹn túmọ̀ sí? Ká gba gbogbo ilẹ̀ wa. Tá a bá fẹ́ gba ilẹ̀ wa, a ní boundary wa, a ní take ẹ̀. Gbogbo ibi tá a ti ń powó ní ilẹ̀ wa, a ní gbà á. A ní gba airport wa, a ní gba Papa Wharf, a ní gba gbogbo waterways, a ní gba gbogbo boundary. And to do that, kí ló ń pè yẹn? Ẹ má jà tọ́ra wa jẹ o. But èmi ò bínú sí yín, màmá, mo ń tẹnu mọ́ sẹ́ẹ̀. Mi ò sí lára àwọn tó ń bínú pé ẹ promise wa ní 2022 ẹ dẹ̀ fulfill ẹ̀. Mi ò sí lára wọn. Bàbá Akintoye, mi ò sí lára àwọn tó ń bínú pé ẹ fún wa ní orílẹ̀-èdè wa ní 2022. Never. Èmi Ọmọlúkà mi ò sí lára wọn. Torí mo mọ̀ yìí pé kì í ṣe tó rọrùn. Ìbá dẹ̀ tún rọrùn tó bá jẹ́ pé discipline wà, tó bá jẹ́ pé focus wà, tó bá jẹ́ pé love wà, plan wà, unity wà. Ìbá tún rọrùn díẹ̀. So let's forget about proclamation or reclaiming or whatever you want to call it. Let's forget about that. Let us focus. 2022 is already a story.
This is a new year ahead of us. Lágbára Ọlọ́run Olódùmarè, gbogbo wa la tún jọ máa wọ bẹ̀. Ṣé bá a ṣe máa bá wọ 2023 nìyẹn? And I am expecting all the medias tó bá láròjinlẹ̀. Mi sọ pé bíi tọmọ Lúkà kò sáròjinlẹ̀ tí mo ní o. I'm just thinking. Mo expect gbogbo yín kẹ́yìn kan wálé kẹjòkó kẹronú. 2023 ṣé bí gbogbo ẹ̀ ṣe fẹ́ rí ní 2022 yẹn láti ṣe fẹ́ ṣe 2023 ó yẹ kẹ́ wálé sìn kẹjòkó kẹronú yín láròjinlẹ̀. What is next? No election, no election, no election. Èmi ò stop election tèmi. But mo sọ fún yín, mo sọ àtọmọdé àtàgbà àtọkùnrin àti gbogbo wa nínú Yorùbá nation yìí. There are steps we can take. The election ò dẹ̀ ní hold ní ilẹ̀ Yorùbá yìí. Fact ni mo sọ fún yín. But kò sí unity, kò sí discipline, kò sí focus. Ẹ wá lẹ fẹ́ disrupt election. Kí lẹ ní tẹ́ fẹ́ fi ṣe? If there is with unity alone, ìṣọ̀kan nìkan ẹ lè fi jà. Débi pé kò ní sin tó jẹ́ election nílẹ̀ Yorùbá. Kò ní sí nǹkan tó jẹ́ election ní ilẹ̀ Yorùbá ní 2023 yẹn tí ìṣọ̀kan bá wà. Ó wá ní àwọn nǹkan tẹ́ máa wá fi mọ́. Ó ti yé yín náà àwọn èyí tó yé. Esther Robinson, má bínú sí mi. Owó tó ń fún mi yẹn jọ̀ọ́ má fún mi mọ́, please. God will bless you. God will continue to bless you. Gbogbo eléyìí tó dẹ̀ ti kó fún mi tí mo ti fi kọ́lé yẹn, Ọlọ́run á túbọ̀ bá mi san fún ẹ ní ìlọ́po, á fún ẹ padà lágbára Ọlọ́run. Ṣùgbọ́n ọmọ mi Robinson Esther, God bless you. Focus. Kò tí ì pẹ́ jù. Bíbà ló bà kò bàjẹ́. Ẹ gbọ́, bíbà ló bà kò bàjẹ́ àtọ́. Ẹ̀yin tí ẹ bá tẹ̀ ń jẹ́ mídíà, ẹ jókòó sì kẹ́ ronú. Ṣé gbogbo àìgbọ́ra ẹni yé tó ṣẹlẹ̀ ní 2022 ṣé ó yẹ ká gbé wọ 2023? Ẹ jẹ́ ká rò ó. Ìgbọràn sàn jẹ́ ẹbọ rírú. Please, let's think about it. Gbogbo wa la wúlò nínú eré ìje yìí. Àtẹni rere àti burúkú, gbogbo wa la wúlò. Ṣùgbọ́n gbogbo wa yẹn la gbọ́dọ̀ ní tán pè ní unity. Ìṣọ̀kan gbọ́dọ̀ wà. That's just my advice. I will allow 2 or 3 people to call. Kí n tó rán dẹ̀ ọ́. Èèyàn méjì mẹ́ta. Iye inú mi á dùn tí Robinson bá lè pè Esther Robinson mọ́mì mi. Inú mi á dùn tẹ́ bá pè o. God will bless you. 070 4609 2484. Again, 070 4609 2484. Oya, ẹ jẹ́ ká gba ìpè. 070 mo ti pín ní ẹ̀sọ́jú fọ́nrán 1 or 2 calls káde random kó má dàbẹ́ ni pé mi nìkan ni mo kàn ń dún. À ń gbọ́ yín o. Yá ẹ gbóhùn sókè. Ẹ sọ̀rọ̀ sókè o. Ok, ẹ ṣeun. Mo kàn fẹ́ kí olùfẹ́ gbàdúrà pé Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Èmi rí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe. Gbogbo òlù tẹ̀ ń lọ, gbàtẹ́ lọ sọ́kà, tẹ̀ lọ sí gbogbo ẹ̀ mo rí. Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ kò kárí gbogbo ẹ̀ ni pé ó ṣì possible this year. Even ìjọba ní nọ́mbà ń báyìí ìlú tí mo wà ń bí yìí báyìí. Ní gbogbo ibi tó ṣì dá, àwọn èèyàn ṣì ń protection kí wọ́n jáde síta ilé iṣẹ́ yìí pé ní rally kí wọ́n jáde síta. Tó bá jáde síta pé wọn fẹ́ lé gbogbo ìlú á rí wọn kán lè dúró sí nǹkan tí wọ́n sọ ni pé. Ní gbogbo ìlú kí àwọn èèyàn dúró síbẹ̀ tẹ́yìn pè ní rally o different name wọ́n pè é ẹni omi lè pè ní rally ẹlòmíì pé proclamation àti kéèyàn rajà bo nǹkan tó jẹ́ tiẹ̀ ó dúró síbẹ̀ pé nǹkan tó jẹ́ tèmi lélẹ́yìn
nígbà gbogbo wọn yẹn sẹ́nẹ̀ wá dá sí gbogbo nǹkan dá sí 5 days yìí ó sì pọ̀ jù láti kí àgbà. Ẹ ṣé mọ́mì mi. Tí àwọn èèyàn bá lẹ́jì. Ẹ ṣé àdúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tó wà ọ̀gá ẹ̀gbìn yẹn. Ẹ ṣeun. Ẹ máa jẹ́ ká máa ṣe ní ṣókíṣókí kẹ́lòmíì lè contribute. A ti gbọ́ mọ́mì, mo ti gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. Táwọn èèyàn dúró. Ẹ ṣé àdúpẹ́. Táwọn èèyàn dúró lè fẹ́ ìpè ní rálì yẹn kó kálukú dúró síbi pápá ti Nàìjíríà. Hello. Ẹ jẹ́ á máa ṣe ní ṣókíṣókí. Hello. Ọmọ Lúkà, ẹ pé ètò. Ẹ ṣé o, ẹ bá a sọ̀rọ̀ sókè díẹ̀. Ẹ pé ètò láti Chicago. Ẹ má pè direct, please. Ó yá ẹ sọ̀rọ̀. Láti Chicago. Okay, sir. Ẹ pé ètò. Ẹ ṣeun. Ẹ̀yin mídíà. À ń gbọ́ yín. Ẹ̀yin mídíà lẹ bẹ̀rẹ̀ wàhálà indiscipline tó wà nínú Yorùbá nation. Àwa tá a wò yín àti wá kí yín lẹ́yìn. Nígbà tá a bá gbọ́ ẹ̀tọ́ yín eléyìí tó kù dé káàtó tó yẹ ká sọ fún yín kó ó ṣe o. A máa ń gbé sàdákàtà fún yín ni. Báyọ̀ lẹ àwọn kan wà tó jẹ́ pé kiri ni wọ́n. Bọ́ ìbálò ní pé ọ̀nà àwọn máa ń bú fúnyàn yẹn. Fracas. So ẹ ní láti train wọn. Àbẹ́ ìgbọ́rọ̀ nísìnyí. Wọ́n ní di training. Àwọn tó ń sọ Yorùbá nation di fracas. Wọ́n ní di training tá a bá fẹ́ lọ síwájú. Kì í ṣe àwọn leader wa àwa ẹ̀yin mídíà lẹ́jáyà àkọ́kọ́ lọ́kọ́ bẹ̀rẹ̀. Then àṣà pé àlàkọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation a gbọ́dọ̀ mú kúrò ní ọ̀rọ̀ wa. Is not how far. Is how well. Yes, of course. Ọlọ́run á gbà fún wa. Àmín. Àwọn bloggers pọ̀. Ẹ ṣé dáàdì. Láàárín àwọn obìnrin in particular. Wọ́n ń ṣe media blogger ni wọ́n and they must change their system. Ẹ ṣé. Ọlọ́run á gbà fún Ọmọlúkà. Okay, ẹ ṣé o. 070 46 092484. Ẹ pè ká gba ìpè bí méjì sí ká tó máa lọ. Yá. Ẹ gbóhùn sókè. Ẹ jẹ́ máa jẹ́ kó pẹ́ 2 minutes. Okay, à ń gbọ́ yín o. Ẹ káàárẹ̀ sà. Ẹ kú ètò sà. Ẹ ṣé gan. Ọlọ́run wà pẹ̀lú wa o. Àmín àṣẹ Èdùmàrè. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ sà. Kẹ́rí ọ̀nà àbáyọ kan tó tẹ́mi rí tí mo mọ̀ pé ó lè ṣeé ṣe ni pé kí bàbá Akintoye bọ́n ṣe ní pé àwọn jáwọ́ kò nínú ẹgbẹ́ ó ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation kóńgó náà láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìyá Onitiri ká fi lè délẹ̀ lérí. Nǹkan tó fa ìjákulẹ̀ wa nínú ọdún ni pé bàbá gbẹ́kẹ̀lé ẹgbẹ́ wọ́n rìn láì lórí ẹgbẹ́ ló tì wọ́n débi tá a dé yìí láì ní structure wọn kò sí structure kankan lẹ̀ fún wọn. Nǹkan tó fa ìjákulẹ̀ ìyá Onitiri tó dẹ̀ ní structure lọ́wọ́ wọn ò jọ ṣiṣẹ́ papọ̀. Ọ̀nà àbáyọ because àwọn olóṣèlú gan wọn ò fẹ́ ká délẹ̀ lérí pé tá a bá fọwọ́sowọ́pọ̀ lọ́dún yìí lọ́dún tó ń bọ̀ wọn ò ní jẹ́ ká wọ́n selection wọn o. Ọ̀nà àbáyọ náà ni pé káwọn adarí wa wọ́n fọwọ́sowọ́pọ̀ kó lè tì wá kó lè gbé wa dóko ìlérí Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ ṣé àdúpẹ́. 07046092484. Ẹ má jẹ́ ká wà bias. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pé ẹ rí pé mi ò cut any call mi ò dẹ̀ sọ pé anybody má sọ̀rọ̀. Ẹ má jẹ́ ká wà bias. Àmọ̀ràn la ní kẹ́ ẹ mú wá towards next year, new year, new system. Ọdún yìí ti lọ, ẹ má jà tán ra wa jẹ, everybody ló ń sáré nítorí fẹ́ jẹ ọdún dé. So yes, Sonky, God will bless you. There's nothing bad in that. Let 1 or 2 media or even any group in number so ó lè jẹ́ committee bíi 4 àbí 5 no máa yàn tó máa jẹ́ media committee in tó bá ti sọ tó bá gbé jáde òun ni àwọn tó kù máa gbé jáde, and that's the fact. Ìwọ tó bá mọ̀ pé kò tẹ́ lọ́rùn lọ ṣe research kó wá fi kọ́ àwọn èèyàn kó train wọn. Yá màmá mi ẹ gbóhùn sókè o.
kú sọ ọlọ́kà. Ẹ ṣe mọ́ mi. Ọ̀rọ̀ tí mi fẹ́ sọ kì í ṣe nǹkan tó pọ̀. Ẹ kú tí Ọlọ́run ó fi sẹ́yìn. Ọlọ́run ló máa ń sèyàn lórí àpèlè tí mo bá gbà táì. Ṣé táwọn èèyàn ṣe tó ti tọ́ bá ti sọ̀rọ̀? Kò sí àṣeyọrí níbi tí ò bá ti sókùtọ́. Ìkíni ta kọ́kọ́ ní ni pé ní kò tutọ́ kankan. Ẹni tí ó tẹ́ ẹjọ́ ọmọ olúkà ìfẹ́ ní ẹgbẹ́ kan tẹ̀ ń ṣe. Ẹ gbìyànjú gbogbo agbára yín. Ẹ̀yin náà tẹ̀ sọ. Ẹ pe màmá, ẹ pe bàbá, ẹ pe Sunday Igboho. Àwọn méjèèjì dá yín lò mọ́mọ́ dá yín lò. Tó ti yé yín. Ṣé rí kódà tí màmá ò bá wọnú ṣọ́ọ̀bù yẹn, ó pọ́ sínú kan náà ó ti rìn kọjá. Everybody mọ̀ ṣùgbọ́n torí pé ìfẹ́ ọkàn táwọn èèyàn ní síta pé gbọ̀n tí màmá rí láwọn ò báwọn bàbá ṣe tí gbogbo wa pátá ta bá ní rárá o ẹ gbọ́dọ̀ jọ àwọn ẹni pọ̀ tí bàbá bá ṣẹ̀yìn ẹ mú bàbá síta kí ló kówó sọ̀rọ̀ bàbá ẹ mọ̀ ṣe tí mọ̀mọ́ ní kẹ́ mọ̀ ṣe mọ́ ọ̀rọ̀ ọ̀yà lójútù ẹ̀yin náà wájú gbìyànjú kẹ́ ẹ gbìyànjú lórí kí màmá gan kí wọ́n wà pẹ̀lú bàbá papọ̀ tí bàbá dẹ̀ sọ pé ó da ọmọ mi wá mo fẹ́ rí ọ ṣùgbọ́n àwọn èèyàn torí ìfẹ́ tí wọ́n ní sí màmá náà òun ti ṣe gbogbo kinní kò sẹ́ni tó rí dọ́kúmẹ́ǹtì lọ́wọ́ màmá kò sẹ́ni tí wọ́n fi hàn dòní bírọ̀ ni bóòtọ́ ni ẹni táwọn èèyàn lọ́mọ kiri claim ta ló fẹ́ lọ dẹnu bọ ikú tí ìjà tí téèyàn rí ṣọ́ nílẹ̀ pé nǹkan ìlú múlẹ̀ lólóòótọ́ kìíní ìbẹ lọ́wọ́ yín ẹ jẹ́ ká máa sòótọ́ náà pẹ́ẹ́pẹ́ ní ìtìta ìtumọ̀ mọ̀ fẹ́ràn àwọn ọmọ Yorùbá tó tọ́ 50 million people kò sí ẹ̀sẹ̀ tí bàbá lè ṣẹ̀wọ̀n láyé fúnra wọn ni wọ́n á pe bàbá pé bàbá ẹ má jẹ́ kìíní yóò bàjẹ́ ẹ jẹ́ ká ṣe kìíní ìbàdàn àdìàmọ̀ ni wọ́n tó ti ń ti bá àwọn èèyàn wọ́n ti sọ òtítọ́ nù èmi ò ní ṣe ní ọlọ́wà ti sẹ́yìn yìí o ẹ ṣé mà ẹ ṣeun bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé 07046092484 only one call la nídìí sí call kan péré torí àkókò wa ti lọ a dẹ̀ ń ṣọdún lọ́wọ́ Esther Robinson ẹ pè náà ẹ má sọ pé ṣọ́tọ̀ ẹ pè ẹ̀yin náà ẹ kọ́ wọlé kẹ́ sọ ọmọ ìdí yín yóò lè ti ní pé ẹ ṣáà máa bu anybody bí ẹ má sọ̀rọ̀ ẹ má ṣe pé anybody yẹn ni mi ò fẹ́ ẹ̀yin náà ẹ pè 07046092484 nọ́mbà yẹn nìyẹn ẹ pè kẹ́ sọ ọmọ ìdí yín a ní àwọn iron lady nílẹ̀ Yorùbá yìí ó ti pọ̀ jù a ní wọn rẹpẹtẹ tó tí kọlù mi ò bá ti wọlé mọ́ a máa fi lè ṣe ọpẹ́ àti ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá tí wọ́n dúró tì wá lórí ètò yìí tí ètò fi ń tẹ̀síwájú lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run lógo Ọlọ́run nípa ìfẹ́ olùgbàlà àtẹ̀yìn àtẹ̀mí àjọ máa bára wa nínú orílẹ̀-èdè tuntun náà ni ṣé mo pé mò ń sọ mi kàn fẹ́ orílẹ̀-èdè ṣá mo fẹ́ orílẹ̀-èdè tí màá ná owó ẹ̀ orílẹ̀-èdè tí màá ná owó ẹ̀ tí màá fowó ẹ̀ ṣe business tí màá fi dá nǹkan rere ṣe òun lèmi ń wá o orílẹ̀-èdè Yorùbá màá wọbẹ̀ màá ṣe rere ńbẹ̀ màá kọ́lé màá tọ́mọ màá ralẹ̀ màá ra mọ́tò màá dá nǹkan rere ṣe nínú orílẹ̀-èdè Yorùbá mi tí mò ń wá tọ́lọ́run dẹ̀ ti gbà fún wa tó ti fàṣẹ sí tó jẹ́ pàwá fúnra wa láti ìṣe tó yẹ ká ṣe láti gbà gbogbo ohun tó yẹ ká ṣe ni mo dẹ̀ ti kà síta lénìí tá a bá ti lè fi gbogbo ẹ̀ sí ọ̀nà ẹ rí wípé Ọlọ́run ti ṣe fún wa gbogbo eléyìí tó kù kìkì ó kéré ó bà ní kò ìbàjẹ́ ẹ̀yin máa dàrú èèyàn kó padà sórí yín o ẹ̀yin nu Ọlọ́run nu ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe wọnú ọdún tuntun rèé bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ràn màmá Onítìrí ẹ mọ̀ pretend pé ẹ fẹ́ràn bàbá Akintoye ẹ ràn ìrìn àjò yìí lọ́wọ́ Esther Robinson you are not helping Yoruba nation you are a political stooge you are a political puppet táwọn olóṣèlú rán wá kó wá máa dàbírú ẹ ràn ìrìn àjò yìí lọ́wọ́ ẹ ràn lọ́wọ́ rárá aníkàlàfíà àjọba ẹ̀mí ò tiẹ̀ nínú ọdún tuntun yẹn kò sí èyí tó kàn mí pẹ̀lú bóyá ẹnìkan bá ẹnìkan ṣe ẹnìkan ọ̀bẹ ẹnìkan ṣe tó ń bá ti kọ̀ tó ò ṣe tó yẹ kán ṣe Ọmọlúkà ń bá ṣe tiẹ̀ lọ ẹbí ń bá lọ ẹni tó bá fẹ́ agbọ́n tí mo bá fẹ́ sọ
ẹni tó bá dẹ̀ fi pé òun ò ní kan bá mi sọ wait player but máa guarantee yín orílẹ̀-èdè Ọlọ́run ti fàṣẹ sí ó ti approve ẹ̀ fún wa àwa la ṣe tó yẹ ká ṣe ká fi gbà àwa la ṣe tó yẹ ká ṣe láti fi claim ẹ̀ láti reclaim láti gbà tó yẹ ká ṣe and that is the fact òótọ́ ni mo sọ fún yín yẹn o Ọlọ́run á fàṣẹ sí fún wa á jẹ́ kí èròǹgbà gbogbo wa sí rere kó ṣẹ èròǹgbà wa sí rere Ọlọ́run á jẹ́ kó ṣẹ. Esther Robinson, God will bless you. Thank you so much. I am the greatest alátẹnujẹ. Of course, ẹnu ni mo ṣáà ti ń jẹ kì í ṣe ìdí ni mo ti ń tẹ́ jẹ. Ọpẹ́ ni fọ́lọ́run. Thank you so much. Owó tó fún mi yẹn, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. God will bless you more. Gbogbo bó ṣe ń gbé fún mi, Ọlọ́run á túbọ̀ máa bùkún fún ẹ. Alátẹnujẹ ni mí, two face ni mí, mo gbà fún ẹ bẹ́ẹ̀ kò sí wàhálà. Èmi. I don't know bí mo bẹ́ẹ̀ ṣe tó. Bóyá ọmọ kékeré ni yín, bóyá àgbàlagbà. So why would I insult you? I will not. O lè lọ jẹ́gbẹ́ ìyá mi. So if I lọ insult ẹ, sórí pé mo ti ṣẹ̀ sófin ìran Yorùbá. So I won't do that. I will leave you for God to judge you. Kò jù bẹ́ẹ̀ lọ. Thank you so much. Gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ó yá kí n tó máa lọ ẹ má gbàgbé. Abẹ́rẹ́ bí a máa gbàgbé ni. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá kọ tiẹ̀. Ní kọ́mọ́nkébé, ní kọ́mọ́nkébé, ní kọ́mọ́nkébé. Ìṣẹ́jú méjì péré la fẹ́ fi kọ́. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Mo ti kọ́ tèmi o. Ó yá. Tí n bá ti rí 20 ẹ ti mọ̀ mí bẹ́ẹ̀ yẹn. Tí n bá ti rí 20 ó lọ nìyẹn. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ìṣẹ́jú méjì péré. Ó yá bá ti rí 20. Mo ti rí méjì o. Méjì ni mo sì rí. Ó yá kọ tiẹ̀. Esther Robinson wọn náà kọ tiẹ̀ o. Ọmọ Esther Robinson àti ẹ̀mọ̀ bóyá ọmọ Yorùbá ni yín gan. Esther Robinson kò sórúkọ Yorùbá ń bẹ̀. So but anyway ìgbà gbogbo náà lẹ máa wá sórí ètò mi. Ẹ̀yin náà ẹ kọ ti yín yes good. A ti rí 4 5 6 7 méje yes. Má ti rí 20 èyí tó kù tún dọ̀la nìyẹn. Ó yá ó kù díẹ̀. Ó yá ó ti ń súnmọ́. Ó yá mo ti rí 17 bẹ́ẹ̀ yẹn. Ó yá ó kù díẹ̀. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Mo ní kẹ́ ẹ kọ ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ bẹ̀rẹ̀ àdúrà yẹn fún ìran Yorùbá nísinsìnyí. Bàbá gbòmìnira wa tán kò ní nira. Ìbùkún yẹn á máa ya ni tòrá sí ń gbà sílẹ̀ tipẹ́tipẹ́. Ẹ má gbà. Good ó ti pé 20 bẹ́ẹ̀ yẹn. Ẹ pàdé mi lọ́la Ọmọlúkà ni mò ń jẹ́ o. Lágbára Ọlọ́run àtẹ̀yìn àtẹ̀mí ikú kan ò ní wá parun ò ní wá sọ lọ́jọ́. Àjọ wọnú ọdún tuntun ni. Níwọ̀n bá tó kù kọ́dún náà parí. Wọn ò ní sunkún nínú ilé ẹ. Wọn ò ní sunkún nínú ilé mi náà. Ẹ ní gbọ́ burúkú lórí mi. Mi dẹ̀ ní gbọ́ burúkú sẹ́yìn náà. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ayọ̀ ní tọmọ Ọlọ́run. Ayọ̀ ní ti gbogbo wa ní gbogbo ìgbà. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Àjọ máa rẹ́rìn ayọ̀ ni. Àjọ máa fò mọ́ra. Tájọ máa yọ̀ mọ́ra. Pé congratulations. Lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run. Ọmọlúkà yín rèé o. Ọ̀la ni kẹ́ tún já pàdé. See you.